Ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yin èèyàn mi. Ẹ gbà mí láyè kí n ṣe fídíò yìí ní èdè Yorùbá torí pé àwọn ọmọ Yorùbá gangan àwọn ni wọ́n ní. Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ṣé ẹ máa rò pé àṣejù wa ó ń pọ̀ jù báyìí? Ebi ń pa wá o, 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 ebi ń pa wá o. Ẹ jẹ́ àdẹ́dẹ́dẹ́ mìíràn o. Ègùn ló sọ bẹ́ẹ̀ o. Tẹ́ ẹ bá wò dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, àkọ́kọ́ tí ọmọ Yorùbá tó máa ní olórí nìyẹn, rántí ohun ọ̀jẹ́ káwó lọ́wọ́ ò débẹ̀ o. MK Abiola ṣe ó ṣe tì. Ẹnìkan ṣoṣo tí à ń wò tá à ń pé bóyá Yorùbá ni, tí wọ́n ní bóyá Yorùbá ni òun l'Ọbásanjọ́. Ṣẹ̀dẹ̀ rí pé tiwọn ó tún ní bá nínú nítorí pé ológun ni. Àwọn ológun yẹn kẹ̀dẹ̀ ní wọ́n máa ń bára wọn ṣe papọ̀ ni. Ẹ jẹ́ ká dẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀. Kí lẹ̀ ránṣẹ́ sí? Ẹ má jẹ́ kí wọ́n mú ọ̀rọ̀ ẹnu yín kí wọ́n sọ pé ẹ̀yin gangan tí ẹ ní olórí, ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ níbẹ̀. Ẹ ti mọ̀ wà tí àwa Yorùbá máa ń wù. Wọn fẹ́ràn ara wọn dénú, ẹ̀tanú, kèéta, àrán kan, oríṣiríṣi nǹkan. Ara ẹni tó ń lọ sókè kẹ́ lẹ́yìn lẹ́yìn fẹ́ gbé wálẹ̀. Àwọn ìwà tó kù díẹ̀ káàtó tó wà láàrin wa nìyẹn tá àti ẹ̀ tí ìmójútó ẹ̀ tá àmọ́ bá a ṣe fẹ́ ṣe. Ẹ jẹ́ àdẹ́lẹ̀ o. Ẹ jẹ́ ká ronú dáadáa àwọn ọmọ Yorùbá o. Kí Tinubu kó tó débẹ̀ òun ni gbogbo nǹkan tí wọ́n ní Nàìjíríà. Àwọn iṣẹ́ tá à ń ṣe, mo wo fídíò kan, àwọn kan ní kí wọ́n wá wo àwọn ẹlẹ́ran ní apá ìpínlẹ̀ kan, ẹ wo gbogbo tébù, kò sí èèyàn bẹ́ẹ̀ mọ́. Ẹran lẹ́yìn tà. Ṣé ẹ mọ̀ tí àwọn ẹlòmíín tà ní orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé ẹkọ́nọ́mì wa ó ti gbé wọn kúrò nídìí ẹ̀. Ẹ wá béèrè lọ́wọ́ àwọn èèyàn, àwa tá à ń ṣe export tó yẹ pé à ń fi oúnjẹ ilẹ̀ wa àfi ránṣẹ́ sí òkè òkun, ó ní agbára jù. Àwọn gangan ní àwọn tó ń ṣe export tó ń ṣe import, àwọn ní kíní ìbájú pẹ̀lú owó tó ń lọ sókè tó ń lọ sódò yìí. Sẹ́yìn tẹ́ ẹ jẹ́ Yorùbá, ṣé ẹ ronú sabotage? Ẹ ronú débẹ̀ pé ó mà ṣeé ṣe pé àwọn èèyàn kan ló fẹ́ kí omi kó tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. Ẹ jẹ́ a ní sùúrù náà. Gbogbo owó tó jẹ́ mẹ́ta tá a ti délé ayé yìí o, bẹ̀rẹ̀ látòrí olórí orílẹ̀-èdè kan, mi ò fẹ́ dárúkọ ni o, tí wọ́n bọ́ kakí sílẹ̀, tí wọ́n wà lórí ìjókòó lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ mọ̀ tí wọ́n dánwò nílùú iná, ẹ mọ̀ ìgbà tí wọ́n ti ń fowó orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti fi ń ṣòfò. Olórí orílẹ̀-èdè kan nígbà tó kúrò ńbẹ̀, Àbújá, tó bá lọ sí Àbújá nígbà yẹn o lè rí hòtẹ́ẹ̀ tó fẹ́ sùn. Òun náà wá láti apá ibì kan, mi ò fẹ́ dárúkọ nítorí fídíò yìí fún ìran Yorùbá ni. Ó bá lọ sí Àbújá ò lè rí hòtẹ́ẹ̀ tó fẹ́ sùn. Àwọn ọmọ àdúgbò wọn, àwọn tá a dẹ̀ ń sọ yìí, àwọn lẹ̀yà tó kéré jù lórílẹ̀-èdè yìí, wọ́n á ti ra gbogbo hòtẹ́ẹ̀lì pa. Ẹlòmíì ò sanwó ọdún méjì ọdún mẹ́ta, wàá work síbẹ̀ ò ní ríbi tó fẹ́ sùn bẹ́ẹ̀. Ohun tí ò bá yé wa gẹ́gẹ́ bí Yorùbá, ẹ jẹ́ ká máa béèrè o. Ẹ wá wo gbogbo àwọn nǹkan tí mò ń sọ sílẹ̀ yìí, ni wọ́n ń fowó ṣòfò, wọn fowó ṣòfò. Ṣé tí Emefiele tẹ rí yìí tí kì í ṣe ọmọ Yorùbá, ṣé ìyẹn kò tó nǹkan fún wa ni? 2023 January ó láwa, ọdún tí ò dáa rárá, tó burú jáì ni. Ọ̀pọ̀lọpọ̀ sọ owó nù, ọ̀pọ̀ tajà tí ò rówó gbà títí dì sí lórí tí ò nídìí tọkùnrin yẹn ṣe. Ẹ tún wá wò kan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Olórí orílẹ̀-èdè wọ́n dẹ̀ forge signature rẹ̀, wọ́n fi gbowó jáde. Ẹ̀ka gbogbo yẹn, ẹni tó bá kàwé láàrin wa, ẹni tó lè gbọ́ròyìn, ẹni tó lè kàwé, ẹ máa sọ fún àwọn tó kù díẹ̀ káàtó tá a jẹ́ Yorùbá wípé sùúrù la nídìí. Ẹ wá wo gbogbo ìwà àbàjẹ́, gbogbo tó ti bàjẹ́ yẹn lọ́jọ́ tó pẹ́. Nígbà tó wá kọ̀dí sọ́dọ̀ tí wá ń sìn, àwa fẹ́ kí wọ́n parí kí ẹni tá a fi síbẹ̀ kó ṣe kinní yẹn láàrin oṣù mẹ́sàn-án. Kò ṣeé ṣe. Kò ṣeé ṣe. Tí ará àta bá kórìíra wa, ẹ má jẹ́ kí àwa tá a wà nílé ká kórìíra. Mi ò fẹ́ kí fídíò yìí kó pọ̀ rárá. Màá tún sọ míì láìpẹ́. Yorùbá ẹ ronú o. Ẹ ṣé. Thank you. Bye. Ọlọ́run ọba, níjọ́ tí mo campaign fún bàbá Tinubu, mi ò gbowó lọ́wọ́ anybody. Wọ́n fẹ́ fún mi, mi ò gbà. Ṣùgbọ́n gbogbo ẹni tẹ́ ń campaign káàkiri níjọ́ kìíní ọjọ́ sí, tẹ́ bẹ̀rẹ̀ sí búyàn, ó yẹ jáde kẹ́ wá sọ̀rọ̀ lónìí. Ẹ jáde kẹ́ wá sọ̀rọ̀ lónìí. Gbogbo yín jákẹ́ silently. Gbogbo oúnjẹ tẹ́ jẹ l'Àbújá níjọ́ yẹn, ẹ wá pọ̀ sílẹ̀. Ẹ jẹ́ káwọn aráàlú mọ̀ jẹ. Wọ́n kó yín lọ sí Àbújá, ẹ jẹun ní Àbújá níjọ́ náà lọ́hùn. Wọ́n gba hòtẹ́ẹ̀lì fún yín, inú yín dùn. Nàìjíríà ló wá rí bó ṣe rí lónìí. Ẹ jáde kẹ́ wá sọ̀rọ̀. Ẹ jáde síta. Gbogbo yín tínú yín dùn, gbogbo yín lẹ̀ ń wọṣọ lóríṣiríṣi, ẹ jáde kẹ́ wá sọ̀rọ̀. Gbogbo yín lẹ̀ wà silently ní ẹ sọ̀rọ̀. Everybody, family tí yín náà ń jìyà.
gbogbo ẹ̀yin gọ́fúnà nàìjíríà gbogbo gọ́fúnà ẹ̀yin yorùbá àṣírí kan mo fẹ́ sọ fún yín ibi tí mo ti fẹ́ mọ̀ pé kẹ́ tètè lọ gbẹ́rù yín nìyẹn ṣe mọ̀ pé nínú àwọn gọ́fúnà ilẹ̀ haúsá méjì wà nínú wọn tí bàbá Tinubu lára àwọn owó tí bàbá Tinubu fún yín pé kẹ́ fi help àwọn aráàlú kan lè jẹun kí pressure yẹn lè wálẹ̀ díẹ̀ tẹ́ mú owó yẹn tẹ́ ẹ̀ ṣe kankan fún àwọn aráàlú gọ́fúnà méjì ń bẹ nílẹ̀ haúsá gọ́fúnà Zamfara àti gọ́fúnà kan náà wọ́n ra oúnjẹ gidi fún àwọn ìlú wọn wọ́n pín oúnjẹ gidi fún àwọn ìlú wọn kódà gọ́fúnà kan sọ pé oúnjẹ ò gbọ́dọ̀ jáde nílùú ìlú òun mọ́ oúnjẹ tí àwọn àgbẹ̀ ìlú òun bá ti sè òun ni kí gbogbo wọn máa jẹ títí tí gbogbo nǹkan máa fi wà òkè ẹ̀yin gọ́fúnà èkó bolẹ̀ ti fẹ́ róúnjẹ fáwọn ará èkó ẹ̀yin gọ́fúnà kwara ní bolẹ̀ ti fẹ́ róúnjẹ fáwọn ará kwara gọ́fúnà ọ̀yọ́ state bolẹ̀ ti fẹ́ róúnjẹ fún wọn ogun state ní bolẹ̀ ti fẹ́ róúnjẹ fún wọn Ondo àti Èkìtì mo lẹ ti fẹ́ róúnjẹ fún wọn nígbà táwọn ará òkè lọ́hùn òkè ọya tó ti láwọn ò fẹ́ fún yín lóúnjẹ mọ́ níbo lẹ ti fẹ́ róúnjẹ fún wọn owó ti bàjẹ́ báyìí àti wálẹ̀ owó yẹn iṣẹ́ ńlá ni o iṣẹ́ kékeré kọ́ o ọ̀rọ̀ Nàìjíríà gbogbo ẹ̀yin gọ́fúnà bàbá Gbajabiamila ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn pé anybody tó bá sọ̀rọ̀ Tinubu ó máa lọ sẹ́wọ̀n 3 years ẹ má tètè máa kóyàn lọ báyìí nítorí pé tíyẹn bá sòdodo ọ̀rọ̀ ẹnìkan lọ gbé bàbá Tinubu náà làwọn ló kàn wọ́n ní àwọn làwọn lè ṣe àwọn èèyàn sì dìgbò fún wọn wọ́n dẹ̀ campaign fún wọn bàbá Tinubu kí ló dé nǹkan kan tí mo mọ̀ pé tí Nàìjíríà ń ṣe lónìí ni pé agbára gbígbà kì í ṣe tipátipá ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn olórí wa ní Nàìjíríà lónìí tipátipá ni wọ́n fi ń gba agbára èmi ni ó kàn èmi ni mo fẹ́ ṣe èmi ni mo fẹ́ bọ́ síbẹ̀ tá bá wo Nàìjíríà lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan Nàìjíríà ti dojúrú ọ̀rọ̀ Nàìjíríà ti dojúrú débi pé ebi ń pa àwọn èèyàn mo ti rí nínú Nàìjíríà lónìí obìnrin tó bímọ sínú fámìlì tó bímọ pẹ̀lú ọmọ 4 tí kò jẹun tó sì ń lọ ní títì tó dẹ̀ ṣubú wọ́n dẹ̀ lọ bu gàrí fún kókó máa mu gàrí a ti rí nínú Nàìjíríà lónìí nílùú Ìbàdàn ni mò ń sọ ọ̀rọ̀ yìí sí ta rán yẹn lọ láti lọ tọ́jú wọn níbẹ̀ inú oúnjẹ tí wọ́n máa ń tà ní bus stop lálálẹ́ tó bá ti tọ́ oúnjẹ yẹn tán èyí tó bá kù àbí ìtàwọn yẹn bá jẹ kù wọ́n máa dà sílé ilẹ̀ ibẹ̀ làwọn tí mò ń sọ yìí fámìlì ni wọ́n á lọ síbẹ̀ wọ́n á lọ sa àwọn ráìsì nínú dọ̀tí yẹn ibi tó ń da oúnjẹ yẹn sí wọ́n á wá sàn nù wọ́n á sọ ráìsì yẹn nù tó bá ti sàn nù tán wọ́n wá bù tẹ́ láìlọ́n kalẹ̀ wọ́n máa jẹ́ kíkí ní ẹ̀gbẹ́ tó bá gbẹ wọ́n wá lọ ra epo òun ni wọ́n ń jẹ nílùú Nàìjíríà náà ni. ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń bà mí nínú jẹ́ tó ń pa mí lẹ́kùn ni. nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn iṣu tí wọ́n ń tà iṣu tí wọ́n jẹ kù wọ́n láti kó iṣu yẹn nínú bólà nínú dọ̀tí ibi tó ń da dọ̀tí sí wọ́n á mú iṣu yẹn wọ́n á sàn nù dáadáa nígbà tó bá sàn iṣu yẹn nù dáadáa wọ́n wá kó o sérí láìlọ́nù kan òòrùn máa wá gbẹ tó bá dijọ́ kejì wọ́n á tún iṣu yẹn sè wọ́n á dẹ̀ wá epo wọ́n á dẹ̀ fi jẹ nínú Nàìjíríà náà ni o ojoojúmọ́ ni wàhálà yìí ń ṣẹlẹ̀ sí ojoojúmọ́ ni wàhálà yìí ń wáyé lójoojúmọ́ tílẹ̀ bá mọ́ lónìí ọ̀tọ̀ ni wàhálà tá a máa rí tó bá tún dilẹ̀ mọ́jọ́ níjọ́ kejì ọ̀tọ̀ ni wàhálà tá a máa rí ẹ wo gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́ lónìí oníkálukú kan rìn lọ oníkálukú ìrìn ara wọn ò jọra wọn mọ́ ẹlòmíín ṣubú lulẹ̀ ó kú ẹlòmíín lọlé ó ń sùn kò jí mọ́ nítorí pé ebi gbogbo ìlú tí mo rí ní all over the world gbogbo wọn tó bá ti kọ́kọ́ dé rí ìjọba the first thing tá máa ń ṣe ni pé báwo ni aráàlú ṣe máa jẹun náà tí aráàlú bá ń jẹun kò sí tó kan aráàlú pé ẹnìkan kówó jẹ ẹnìkan ò kówó jẹ oúnjẹ yìí ló ṣe pàtàkì ṣé bí báwọn bàbá wa Tinubu ṣe máa ń wá sí France wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò nílùú France láìpẹ́ yìí ni nílùú France wọ́n mọ àwọn olówó wọ́n mọ tán impact tán kó fún àwọn tálíkà níbí báyìí táwọn impact fi ń jẹun tó bá nílò ní tó bá fẹ́ jẹun tó bá lówó tó fi jẹun wọ́n máa fún ẹ ní card wọ́n ń pè wọ́n ní social àwọn olówó ló ń ṣe àwọn association olówó ló ń ṣe ẹ máa mú káàdì yẹn máa lọ síbẹ̀ ẹ máa kọ́kọ́ máa lọ gbóúnjẹ náà wọ́n á fún yín ní rice wọ́n á fún yín ní chicken wọ́n á fún yín ní sugar wọ́n á fún yín ní milk bẹ́ẹ̀ sẹ́ máa gbà á ní lóṣooṣù tẹ́ máa lọ gbóúnjẹ yẹn kí ni impact tẹ̀yìn olówó kó ní Nàìjíríà kí ni impact tẹ̀yìn minister àti governor àti senator tẹ́ kó ní Nàìjíríà lónìí ẹ ní impact kankan tẹ́ kó ní Nàìjíríà ẹ kàn fìyà jẹ wá ni ẹ̀yin gọ́fúnà Nàìjíríà ẹ wá súnmọ́ bíbá ẹ̀kẹ́ wá gbọ́rọ̀ tí mo fẹ́ sọ gbogbo ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá pátápátá ìkà gidi gan ni yín àti rí àwọn tó ti list pé àwọn fẹ́ ta lé wọn ní 30 million 20 million
ìlú èbó tọ́dẹ̀ ń bọ̀ wá sí bíbáyìí náà kò ṣiṣẹ́ níbẹ̀. Gbogbo ẹ tó bá wá sí ìlú èbó náà lẹ́yìn pé ó fẹ́ stable dáadáa ó fẹ́ ríbi jòkó dáadáa ó máa lo good 5 years ló máa fi jòkó sí ìlú èbó dáadáa. Ní àtàrà 1 years 2 years 3 years ó máa fi wá ìwé ni. Ẹlòmíì ó gbìyànjú ó wá tó bá wá ìyàwó ẹlòmíì ti di ìyàwó níyàwó ní Nàìjíríà nítorí pé ó fẹ́ ní ìwé tó máa fi bọ́ àwọn fámílì ẹ̀. Ẹ̀yin dẹ̀ jà láti jáde láti wá wé. Òun ni mo fi sọ pé ǹjẹ́ ṣé lóòótọ́ ni bàbá Tinubu lè ṣe. Bàbá Tinubu náà ti sọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀ tí wọ́n sọ pé ọ̀rọ̀ yẹn àwọn ò lè ṣe. Ṣùgbọ́n bí tí ọ̀rọ̀ Áfíríkà lágbára dé lónìí ni pé instead káwọn Áfíríkà kan resign pé tó agbára mi ò ká kíni ìmọ̀ Áfíríkà ò ní resign ibẹ̀ ni màá kú sí. Nídìí ọtí ni esisi kú sí ibẹ̀ ni màá kú sí ní wàhálà Nàìjíríà ó ní wàhálà Áfíríkà lónìí. Ojoojúmọ́ ni wàhálà yìí ń ṣẹlẹ̀ sí lójoojúmọ́ ojoojúmọ́ ni wàhálà yìí ń wáyé lójoojúmọ́ tílẹ̀ bá mọ́ lónìí ọ̀tọ̀ ni wàhálà tá máa rí tó bá tún dilẹ̀ mọ́jọ́ níjọ́ kejì ọ̀tọ̀ ni wàhálà tá máa rí. Ẹ wo gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́ lónìí oníkálukú kan rìn lọ oníkálukú ìrìn ara wọn ò jọra wọn mọ́ ẹlòmíín ṣubú lulẹ̀ ó kú ẹlòmíín lọlé ó ń sùn kò jí mọ́ nítorí pé ebi. Gbogbo ìlú tí mo rí ní all over the world gbogbo wọn tó bá ti kọ́kọ́ dé ìjọba the first thing tá máa ń ṣe ni pé báwo ni aráàlú ṣe máa jẹun náà. Tí aráàlú bá ń jẹun kò sí tó kan aráàlú pé ẹnìkan kówó jẹ ẹnìkan ò kówó jẹ oúnjẹ yìí ló ṣe pàtàkì. Ṣé bí báwọn bàbá wa Tinubu ṣe máa ń wá sí France wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò nílùú France láìpẹ́ yìí ni. Nílùú France wọ́n mọ àwọn olówó wọ́n mọ tán impact tán kó fún àwọn tálíkà níbí báyìí táwọn impact fi ń jẹun. Tó bá nílò ní tó bá fẹ́ jẹun tó bá lówó tó fi jẹun wọ́n máa fún ẹ ní card wọ́n ń pè wọ́n ní social àwọn olówó ló ń ṣe àwọn association olówó ló ń ṣe ẹ máa mú káàdì yẹn máa lọ síbẹ̀ ẹ máa kọ́kọ́ máa lọ gbóúnjẹ náà wọ́n á fún yín ní rice wọ́n á fún yín ní chicken wọ́n á fún yín ní sugar wọ́n á fún yín ní milk bẹ́ẹ̀ sẹ́ máa gbà ní lóṣooṣù tẹ́ máa lọ gbóúnjẹ yẹn. Kí ni impact tẹ̀yin olówó kó ní Nàìjíríà kí ni impact tẹ̀yin minister àti governor àti senator tẹ́ kó ní Nàìjíríà lónìí ẹ ní impact kankan tẹ́ kó ní Nàìjíríà ẹ kàn fìyà jẹ wá ni. Mo fẹ́ fún bàbá Tinubu nímọ̀ràn kẹ́ gbọ́ gbogbo aráyé kẹ́ gbọ́ kẹ́ bá mi share fídíò yìí. Nígbà tí ọ̀rọ̀ bàbá Tinubu ti sọ pé ọ̀rọ̀ yìí ó difficult àti lè ṣe ó difficult fáwọn ẹ jẹ́ wá fún yín nímọ̀ràn ẹ jẹ́ ká gbégbá truth federalism ibi tá a fi lè gbà ní kó ní kálukú kó máa ṣèjọba rẹ̀ kí gbogbo stéètì kọ̀ọ̀kan káwọn Yorùbá ká máa ṣèjọba títí wọn kí ilẹ̀ òkè ọya ká máa ṣe ìjọba tiwọn kí àwọn Àrẹwà náà ká máa ṣèjọba tiwọn. Ìyẹn ni nǹkan kan tó bá máa pa wá papọ̀ ká mọ̀ pé lọ́dọọdún nìkan yẹn máa pa wá papọ̀. Láì ṣe bẹ́ẹ̀ Nàìjíríà ti fọ́ tí kì í bá rí bẹ́ẹ̀ ẹ kúkú tú oníkálukú lẹ̀ ẹ jẹ́ kí oníkálukú kó máa lọlé ẹ jẹ́ ká rọlé ilé lọ ń lọ àgbẹ̀ kan ò lè rokoroko kó gbàgbélé ẹ jẹ́ kó ní kálukú kó gbalé ẹ̀ lọ torí pé ọ̀rọ̀ yìí ó ti yíwọ́ kọjá wá sí lérò lọ ó dìgbà.